ṣé ìgbàgbé fídíò tí mo mú wá nípa arábìnrin tó ń ṣiṣẹ́ ní road safety tí abẹ́rẹ́ Ifá àti Victor àti ọ̀rẹ́ tí wọ́n ṣekú pa tó tó pa ọmọ ẹ̀. Àṣírí ti tú, àṣírí wọn ti tú bí wọ́n ṣe pa, wọ́n ti fẹ́ ṣe oògùn owó. Ẹ wá gbọ́ bí wọ́n ṣe ń kà bòròbòrò. Ìwọ tó o ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéra tó o fẹ́ lọ pààyàn, àṣírí ẹ̀ máa tú ni o. Ikú apá ẹ́, ọwọ́ pálábẹ́ á ségi. Ẹ̀kọ́ rèé, ẹ̀kọ́ kan fẹ̀yìn obìnrin, ẹ̀kọ́ pàtàkì kan fẹ̀yìn obìnrin tẹ́ wà ń tà ń bẹ̀ yẹn. Ẹ máa wo ẹni tí ẹ fẹ́ fẹ́. Ẹ má wò pé nítorí pé ó ti ń lo mọ́tò. Ẹ má wò pé nítorí pé ó ti ń mú 2,000 àbí 5,000 wá kẹwàá lọ fẹ́. Ẹ mọ̀ bóyá ó fẹ́ lò yín fògùn owó ni. Ẹ wá gbọ́ níbi tí abẹ́rẹ́ Ifá, Victor àti ọ̀rẹ́ ẹ̀, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n ń sọ ní bọ́n ṣe pa arábìnrin tó ń ṣiṣẹ́ ní road safety yá àtọmọ ẹ̀. Ó yẹ ẹ wò. Ló gbé wá sọ́dọ̀ mi ìgbà tó dẹ̀ dé ọ̀dọ̀ mi àkọ́kọ́ ti jọ ń ṣe tẹ́lẹ̀ ó dọ̀dọ̀ mi kó kí mi ó tún padà kó tún máa lọ wọn àti Dárìyẹ ń lùlù ó ń lu gángan ó máa ń ṣeré patí. So ìgbà tí ó wá yá ó wá pè mí lórí fóònù lọ́jọ́ kan nínú oṣù tí a lò tán yẹ ó wá lóun máa fẹ́ bá mi sọ̀rọ̀ àṣírí pé òun ṣe ògbóni òun ṣe aráró ẹ̀fùn pé ọ̀rọ̀ tóun dẹ̀ fẹ́ sọ pé ọ̀rọ̀ awo ni. Kódà ìró ni mo ró jáde nínú yàrá nígbà tí ó dé torí bọ̀bọ́ yẹn mo mọ̀ tó gbé wá sí ọ̀dọ̀ mi nígbà tó wá gbé wá kíní ló wà nídìí mi tó wẹ̀ ó wá ní kí n mú fóònù mi kí n mú rin jìnnà òun náà mú fóònù ẹ̀ ó lọ fún bọ́ọ̀ì Dárìyẹ dání ó wá jókòó sínú tẹ́ḿpù mi ibi tá a ti wá jókòó sínú tẹ́ḿpù ó wá ṣàkọ́kọ́ wàásù lọ ó kọ́kọ́ fi gbogbo nǹkan búra pé kí n gbà òun lágbàtàn kí n ṣe kinní kan ó wá ní òun lọ ibì kan lọ́dọ̀ àfà gẹ́gẹ́ bó ṣe sọ fún mi ò ní parọ́ mọ́ ìṣẹ̀dá ẹ̀ ó lóun lọ bẹ̀ ó ní wọ́n sọ pé òun obìnrin kan tóun fẹ́ kóbìnrin yẹ kóun fẹ́ kó wà ní Abẹ́òkúta pé òun ló ń lo ògo òun pé tóbìnrin yẹ ò bá dẹ̀ kú pé òun ò lè rí ògo òun lò pé nǹkan ti bàjẹ́ fún òun tipẹ́tipẹ́. So ibi tí èmi fi ọkàn sí níbẹ̀ yẹn torí pé ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ máa ń wá tí a kàn gba owó ọwọ́ wọn tání kan báwọn ṣoògùn ìgbà kan àwo kan ibi tí èmi fi ọkàn sí nìyẹn tó wá ní tó bá ti tó àkókò ó wá ní òun ò tí ì ṣetán mo ní tó bá ti tó àkókò kó yọjú sí mi. So mo wá wà ní hospital ó wá tó bí on 31 yẹn mo wá wà ní hospital lọ́dọ̀ ìyàwó mi tó bímọ ní on 31 ó wá ní on 1 that's Saturday ó kàn déédéé dé bí nǹkan bíi aago 8 èmi gan ò sí nínú ilé ó wá fi òru wá gbé wúmà yẹ wá sí ọ̀dọ̀ mi wá ń pè mí kíkan pé òun wà ní ọ̀dọ̀ mi a lè ríra o èmi wà ní hospital lọ́dọ̀ ìyá mi ò tiẹ̀ sọ pé mo wà lọ hospital fún mo ní ṣùgbọ́n a lè ríra ó wá ní báwo ló ń ṣe fẹ́ rìn báyìí ní alẹ́ mo ní bóyá kán lọ gba hòtẹ́ẹ̀ kán lọ sùn sí hòtẹ́ẹ̀ so pé ó dọ̀la kí n tó lè rí anybody nígbà tí ilẹ̀ mọ́ lọ́jọ́ Sunday mo wá wálé lóru yẹ mo wá sùn ìyàwó mi wà lọ́sítà torí àwọn ṣe operation fún mi nígbà tí mo wá dé ní ọjọ́ kejì ló wá ń pọ́ǹtì wúmà yẹn fún mi pé wúmà tí òun bá mi sọ rèé ọmọ ẹ̀ náà ni eléyìí ok kí ni ó fẹ́ ṣẹlẹ̀ ó ní kí n wọnú ilé báyẹn òun tán wọnú ilé òun yin lọ́rùn sínú ilé ọ̀dọ̀ mo ní kì í ṣe inú ilé mi rárá torí mo ti kọ́kọ́ bó ṣe kọ́kọ́ dé yẹn mo ti kọ́kọ́ gba mọ́tò ẹ̀ gan mọ́tò Victor mo kọ́ lọ sí hospital lọ́dọ̀ ìyàwó mi mo kọ́ lọ yọjú sí wọn mo kí wọn mo ṣe. ìyọ ti ìyàwó ẹ sílẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ mí báyìí. sọ wá sọ pé àyìn lọ́rùn mo ní láyé mo ní òòlè yín ní ọrùn mo pe ID mo pe mo pe gorí ìtẹ́ ló bá mi pe ID yẹ ni wọ́n bá mi nínú ilé kí n tó dé láti hospital yẹn náà ṣáà ti délé wọ́n á dábàá kan lọ́wọ́ mi ìmọ̀fá tí wọ́n dá so ìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn lójú àwọn yẹn pé ẹ̀gbọ́n kan tí arákùnrin yìí bá mi sọ ni àwọn yẹn wá sọ fún mi pé kí má má ṣe nǹkan tí ò bá ti ní ṣe kìíní o so ibi tí àwọn yẹn wá sọ pé kán kọ́kọ́ lọ dáfá kán dáfá lè ní orí pé àwọn máa fìfá lè lọ so àwọn fìfá lé wúmà yẹn àwọn kìfá fún Victor pé nǹkan tó gbé wá sí ibi yìí o pé ifá tá a dá èjì ògbè ni pé ọjọ́ 5 èní ni ọ̀rọ̀ yìí lè ṣeé ṣe pé kò lè ṣeé ṣe ní èní so Victor ṣáà fi agídí ó wá dúró mọ́ mi lọ́rùn bíi iṣọ́rùn. báwo lẹ ṣe ta arábìnrin yìí. so yes sir. ìgbà tí ó ṣàwá dúró yẹ ẹjọ ẹ má bínú sà ìgbà tó ṣàwá dúró yẹ so mo wá pé òpópá ẹ̀ náà ní Sunday dé. báwo lẹ ṣe ṣe arábìnrin àti ọmọ ẹ̀. ìgbà tí ó yáná mú lọ sínú igbó tán lọ pásà. àwọn ọmọ mi bá ń lọ. kí ni ipa tiẹ̀ ń bẹ̀. ipa tèmi ni ojú pé mo pe àwọn ọmọ méjèèjì yẹn. kí làwọn méjèèjì yẹn fẹ́ wá ṣe. àwọn náà ló wá pa wúmà yẹn. kí ló sọ pé iṣẹ́ wo ló sọ wọn fẹ́ ṣe. mo sọ fún wọn pé kán gbọ́ nǹkan tí arákùnrin mi ìmọ̀ ìgbà kan jọ àgbì. Victor Fagelo. O tó ọmọ ọdún mélòó. 36 years. Ibo ló ń gbé. Our life. Ibo ló ti pàdé Fúnmiláyọ̀. Ògbólúwà. Nígbà ọdún wo. 2023. Ẹjọ́ ń ṣe ìbádọ́rẹ̀pọ̀ àbí. Bẹ́ẹ̀ni. Kí ló wá sún ẹ dé nǹkan tí o fi ṣe tó fi pa.
ìgbà tí wọ́n ní kí n gbé wá kí mo gbé consultation tó yẹ̀ wò. Ibo lo ti make consultation? Àwé ló kọ́ wò lórí fóònù ilé méjì ló wò lálàkọ̀kọ́ abẹ́rẹ́ ifá ó tún àwọn oníkan tó lè ṣẹlẹ̀ pé kí n gbé wá. Pé lórí kíni? Bẹ́ẹ̀ ni ó ní kí n bá gbé wá ó láwọn máa mọ̀ báwọn máa pa pé àwọn máa jẹ́ kí n rí gbogbo nǹkan mi tí mo ti lùzù lọ́wọ́ náà ló ṣàlàyé rẹ̀. Kí ló ń parọ́ fún oṣù tí lọ́dọ̀ wa fáàtì wọ́n sọ pé ó ń kádàrá rẹ̀ sọ ó ti kọjá kọjú sẹ́yìn tó bá gbogbo bá ṣe jẹ́ mo sọ fún yín mi lọ́dọ̀. Ṣé bàbẹ́rẹ́ Ifá ló sọ fún ẹ pé òun ló ń lo ògo ẹ? Bẹ́ẹ̀ ó ní dandan kí n gbé wá. Ipò ń lo ògo ẹ. Bẹ́ẹ̀ ni kí ló fẹ́ fi ṣe. Ó ní kí n má ti gbé wá ó láwọn máa dáfá fún pípa àwọn máa pa kí n má ti gbé wá. Ìwọ náà dẹ̀ lọ bá ìwọ náà dẹ̀ lọ pè wá. Ìgbà tí mo bẹ́ oníṣẹ́ mo lọ́wọ́. Ẹ ṣeun, thank you very much. Tó ìwọ̀n àti ọ̀gá mi tí orúkọ ẹ̀ jẹ́ Abẹ́rẹ́ Ifá mi mọ nǹkan tán jọ sọ tipẹ́tipẹ́ náà bí wọ́n ti jọ ń sọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ní ìsìn kan ní ìsìn wọ́n ti jọ ń sọ̀rọ̀ tipẹ́ bọ̀tì ní ìgbẹ́ pé èmi iṣẹ́ tẹ́lá ni mo ń ṣe mo máa ń lọ kí n bá dé màá gbà fá lọ́wọ́ wọn torí mo máa ń kọ́ fá lọ́dọ̀ wọn tí n bá ti lọ bí iṣẹ́ tí n bá ti dé màá dọ̀dọ̀ wọn màá gbà fá dán tó tèrè lọ sí ilé ọ̀dọ̀ mi ní on the 2 nínú oṣù kọkànlá ni mo ti ibiṣẹ́ dé ìgbà yẹn ìyàwó mo wá gbọ́ ń gbòòrò pé ìyàwó wọn bímọ ibiṣẹ́ mo ti ń bọ̀ mo wá ní kí n sáré dọ́yé ọ̀dọ̀ ọ̀gá mi wípé ọ̀gá mi bá rí ká o ọlọ́run àwọ̀ ọlọ́run àdá sí o mo dẹ̀ ṣe débẹ̀ mo bá àwọn àti Victor pẹ̀lú ọmọ obìnrin kékeré kan àti wúmà kan níbẹ̀ àti ID pẹ̀lú Kẹ́hìndé ní ọ̀dọ̀. Who is this man? Collect that phone and give me. Ní ọ̀dọ̀ Just collect the phone and give me. ni mo wá bá wọn bẹ̀ mo ṣe bá wọn bẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yẹ wọ́n ti sọ̀rọ̀ yẹ wọ́n ti parí ọ̀rọ̀ wọn kémi tó dé bọ́gà mi ṣe bọ́n ṣe pè mí nìyẹn pé Sunday mo ní sà wọ́n ní kí n wá ìbálò bá wọn wọ́n bá ṣàlàyé fún mi pé wíwé Victor wípé ọmọbìnrin yìí ló kádàrá wípé Victor wípé ó ti lọ sílé wípé ó lọ dábàá ó lọ sọ́dọ̀ ẹni tó máa ń tẹ àbá tó ń tẹ yan ni wípé ọ̀rọ̀ yẹn pé àwọn ti rẹ̀ káwọn sọ fún mi wípé ṣùgbọ́n àwọn fẹ́ ṣàlàyé fún bẹ́ẹ̀ pé lọ́jọ́ táwọn fẹ́ tẹ yan ni pé ṣùgbọ́n ọmọbìnrin yẹn ló ń lo kádàrá Victor wípé ṣùgbọ́n kádàrá wípé Victor wá ní kán bá wọn pa àwọn méjèèjì kán bá pẹ́ kán bá wọn pa wúmá yẹn pé kán bá pa wúmá yẹn wọn ò lè rí ògùn lò nílé ayé pé òun tẹ̀ lè gé èèyàn nílé ayé mo á ní ọ̀gá ṣé ó yẹ ọ̀gá náà ẹ mọ̀ mi ìmọ̀ nǹkan tán ti jọ sọ tó ti wà láàrin wọn bọ́gà náà ṣe ní ọ̀dà wípé dídán mo gbúdọ̀ ṣé o pé mo ti gbọ́ sí náà nìyẹn mo dẹ̀ ti gbọ́ sí náà nìyẹn o pé kò síbi tí mo ń lọ tí n bá ṣe pé wàhálà ni mo náà gba àìjẹ mi ò ṣe eré ilé ayé mo ti dọ́dọ̀ yín irú kan báyìí a ní kò sí wàhálà pé gbogbo ètò ti tò kò sí wéwu kò sí problem kí n fọkàn mi balẹ̀ pé kò sí wàhálà nínú ọ̀gá wàhálà ni gbogbo nǹkan ilé. Báwo ló ṣe pa? Victor ló tóró mọ ní Victor ló torí wúmá yẹn gan bóyá wọn ti fi nǹkan dùn gan ní bí òye mi bóyá wọn yàn gan fi bẹ́ẹ̀ mi gan sọ̀rọ̀ ọgbẹ́ mi gan òye mi mo sá mọ̀ pé lójú ẹsẹ̀ yẹn ọmọ yẹn bìnrin yẹn ti ó ti di Victor sá tòrò mọ́ jọ ń lọ.